Bíbélì Yorùbá tí ẹ fẹ́ gbọ́ wá láti bibeliyorùbá.com. Ẹnikẹ́ni kò ní àǹfààní láti ta bíbélì yìí, ọ̀fẹ́ ni. Ẹ sì lè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá fẹ́ gbọ́ bíbélì yìí ní ọ̀fẹ́. Orin Dáfídì orí 42. Olúwa, má ṣe bá mi wí nínú ìbínú rẹ, bẹ́ẹ̀ ni kí o má ṣe nà mí ní gbígbóná ìbìnújẹ́ rẹ. Nítorí tí ọfà rẹ kàn mọ́ mi ṣinṣin, ọwọ́ rẹ sì kì mí wọ̀ mọ́lẹ̀. Kò sí ibi yíyè lé ara mi nítorí ìbínú rẹ, bẹ́ẹ̀ ni kò sí àlàáfíà lé egungun mi nítorí ẹ̀ṣẹ̀ mi. Nítorí tí ẹ̀bi ẹ̀ṣẹ̀ mi borí mi mọ́lẹ̀ bí ẹrù wúwo, ó wúwo jù fún mi. Ọgbẹ́ mi rùn, ó sì díbàjẹ́. Nítorí wèrè mi, èmi ń jó wéré, orí mi tẹ̀ba gidigidi, èmi ń ṣọ̀fọ̀ rìn kiri lé gbogbo ọjọ́. Nítorí tí ìyà mi kún fún àrùn ẹ̀gbin, kò sì sí ibi yíyè lé ara mi. Ara mi wú, ó sì kan bàjẹ́. Èmi ti ń kérora nítorí àìsinmi àyà mi. Olúwa, gbogbo ìfẹ́ mi ń bẹ níwájú rẹ, ìkérora mi kò sì pamọ́ kúrò lọ́dọ̀ rẹ. Àyà mi ń mí hẹlẹ, agbára mi yẹ̀ mí sílẹ̀. Bí ó ṣe ti ìmọ́lẹ̀ ojú mi ni, kò sí lára mi. Àwọn olùfẹ́ àti àwọn ọ̀rẹ́ mi dúró lé òkèrè, kúrò ní ìnà mi, àti àwọn ìbátan mi dúró lé òkèrè réré. Àwọn pẹ̀lú tí ń wá ọkàn mi dẹkùn sílẹ̀ fún mi, àti àwọn tí ń wá ìfarapa mi ń sọ̀rọ̀ ohun búburú, wọ́n sì ń gbìrò ẹ̀tàn ní gbogbo ọjọ́. Ṣùgbọ́n èmi, bíi adití, èmi kò gbọ́, àti bí odi tí kò ya ẹnu rẹ̀. Bẹ́ẹ̀ ni mo dàbí ọkùnrin tí kò gbọ́ràn, àti lé ẹnu ẹni tí ìyàn kò sí. Nítorí Olúwa, ìwọ lé mi dúró dè, ìwọ ó gbọ́, Olúwa Ọlọ́run mi. Nítorí tí mo wí pé, gbóhùn mi, kí wọn kí ó má bàa yọ̀ mí. Nígbà tí ẹsẹ̀ mi bá yọ̀, wọn ó máa gbé ara wọn ga sí mi. Èmi ti múra àti ṣubú, ìkáàánú mi sì ń bẹ nígbà gbogbo níwájú mi. Nítorí tí èmi ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi, èmi ó káàánú nítorí ẹ̀ṣẹ̀ mi. Ṣùgbọ́n ara yá àwọn ọ̀tá mi, ara wọn le. Àwọn tí ó kórìíra mi lòdì ń pọ̀ sí i. Àwọn tí ó sì ń fi búburú san rere lé ọ̀tá mi, nítorí èmi ń tọpa ohun tí ń ṣe rere. Olúwa, má ṣe kọ̀ mí sílẹ̀, Ọlọ́run mi, má ṣe jìnnà sí mi. Yára láti ràn mí lọ́wọ́, Olúwa ìgbàlà mi.